ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ ní gbogbo tí ẹ ti ń gbọ́ wá ẹ káàárọ̀ lọ́dọ̀ tiyín ọjọ́ tó kẹ́yìn ọ̀sẹ̀ yìí ìyẹn ọjọ́ Jímọ̀ àbí lédè Lárúbáwá Lárúbáwá Jímọ̀ lọ́dọ̀ tí èmi ò mọ ṣé wàjà yìí ṣé wàjà yìí bó pè mí séwù onímọ̀ọ́mọ́ ìwọ mú kọ́ àfọ́ Ọlọ́run gbogbo ẹ̀ àfọ́ Ọlọ́run gbogbo ẹ̀ ayọ̀ náà ṣúgà ajá iyọ̀ dùn. ẹ wo atúnkẹyẹ káàbọ̀ sí abala láti inú ìwé ìròyìn lákọ̀tún náà lẹ́mọ̀ wípé òun máa ń yọ lójoojúmọ́ àwa náà ti gbé dé fún yín láti máa jẹ́ gbogbo láti inú gbogbo ìwé ìròyìn tó jáde ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ àwọn ìwé ìròyìn ojúmọ́ ọjọ́ tòní ẹ wo orúkọ tèmi ò yí padà Yomi Ajayi lórúkọ tèmi pédépédé tí òun pẹ́ débi òde kó ba lè jẹ́ mọ́mọ́ tó lédè àwọn bàbá ọ̀rọ̀ tí òun dá sọ̀rọ̀ tí ò bá kàn án kó má bàa bọ́ sínú ọ̀ràn àbí Ọlọ́run má jẹ́ arógun onímọ̀mọ́ federation fúnra ẹ̀ gan-an ló wà lórí ètò èmi nìkan kọ́ ẹ wò inú mi dùn láti wà lórí ètò pẹ̀lú àjọkẹ́ ọjà ń ta sí. tí wọn ò bá wá ṣe mẹ́rin lóde tó lọ ṣé kò wá sí ìrọ̀lẹ́ ó ní jà ó ti dáa bẹ́ẹ̀ ó ti dáa. so wọ́n lóhun tó bá ti ní í ṣe pẹ̀lú yán gúngún olódó ni ẹjẹ́ á ké sí bó bá ti di ohun tó ní í ṣe pẹ̀lú odò wíwẹ̀ ìrun òmùwẹ̀ ni ẹjẹ́ á ké sí ohun tó bá ti ní í ṣe pẹ̀lú kápẹ́ran nínú igbó iṣẹ́ ọlọ́dẹ ni torí ohun tá a fi mọ́ kálukú ó yàtọ̀ ohun tá a fi mọ́ kó wá wa ó yàtọ̀ síra wa ohun tó bá wá ti ní í ṣe pẹ̀lú ká gbé ẹ̀dọ̀ kí ìròyìn eléyìí tó jáde nínú àwọn ìwé ìròyìn olójoojúmọ́ ilẹ̀ wa ní tìbútòrí orílẹ̀-èdè Nàìjíríà ẹ mọ́ wa lọ bò mí ìkànnì Cent 90.9 FM òun náà ni ẹ wá sí o nítorí pé tá a bá ń sọ nípa ìròyìn lọ́lọ́kan ọ̀jọ̀kan òṣùpá ni kì í ṣẹgbẹ́ àtùpà ò lè jó láòláò kó ṣe bẹ́ẹ̀ kó kọjá òṣùpá Mójúlèmí Jẹ́lẹ́wọlá ló kọ bàbá tóbi lọ́mọ Alájọkẹ́ adé ọmọ ìyá tíṣà òun náà ló sọ fún wa pé a kú ojúmọ́ a tún kú ojúmọ́ mọ́ lóòórọ̀ tòní ẹ ti mọ̀ pé tá a bá ti kọ́kọ́ dé báyìí lábala látinú ìwé ìròyìn àwọn kókó eléyìí tó sodo sínú àwọn ìròyìn ọ̀hún lákọ̀ọ́kọ́ fẹ́yìn aráalé pẹ̀ ẹ̀yìn aráalé ó ní ẹ̀yìn aráalé ó ní yẹ́sìkẹ̀ ó yẹ gbélé yìí lápá abẹ mọ́ fi step dẹ mọ́ fi bì happy ẹ mọ́ fi wọ̀ ọ́ kánná kó tó di pámọ́ jáwọn ìròyìn ọ̀hún lẹ̀ lóní pìkípìkí lẹ́lẹ́kùnrẹ́rẹ́ bí àpò ẹ̀wà tí ó mọ bọ́ọ̀lẹ̀ lóní pìkípìkí bí àpò ìrè bòónẹ lápò ọ̀dọ̀ tí ó mọ́ ẹ̀mọ́. ẹ wo ẹ jẹ́ kẹ́mi fi Àjọkẹ́ sílẹ̀ nítorí ó ti sọ pé bí n bá rí mọ́mọ́ jẹ sí ìlú èso àìní jẹun sí ọ́ o. ọjà fọ̀rọ̀ oúnjẹ lẹ̀ ẹ jẹ́ kọ́kọ́ mú ìròyìn àkọ́kọ́ tó wà wájú tèmi tó gbé mi lọ sínú ìwé ìròyìn The Nation newspaper tó jáde láàárọ̀ tòní pẹ̀lú àkọlé kan tó sọ wípé ọ̀rọ̀ asọ́dún lọ̀rọ̀ tẹ̀ ẹ́ sọ wípé ààrẹ ìyẹn tẹ́lẹ̀ fórílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Buhari ìgbésí ayé kan ẹsẹ̀ kan ọ̀run náà wà ẹ yé máa parọ́ ta ló sọ̀rọ̀ náà jáde ẹ gbọ́ nínú ìwé ìròyìn The Nation tó jáde láàárọ̀ yìí. tó lápò ọ̀dọ̀ tèmi kókó eléyìí tèmi ó fi ṣíde lóòórọ̀ tòní gẹ́gẹ́ bí òkèlè àkọ́bù eléyìí tí ò gbọdọ̀ rárun ọbẹ̀ àkọlé ọ̀hún mo ṣe pẹ̀kín rẹ̀ kí pẹ̀lú rẹ̀ lójú òpó ìròyìn Guardian tó jáde lóòórọ̀ tòní o èyí tó ní í ṣe pẹ̀lú bí àjọ elétò òdìbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà bí wọ́n ṣe fọn kàkà kí ẹ̀ síta wípé wọ́n mọ̀ tó ń ti gba ìwé ìforúkọsílẹ̀ ẹgbẹ́ tuntun 12 ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn ẹgbẹ́ wo náà tún wá sọ bẹ́ẹ̀ tó tẹ́ pẹpẹ ìwé ìforúkọsílẹ̀ wọn ìgbà báwọnú ẹ̀kúnrẹ́ ìròyìn lóòórọ̀ tòní lónírà àbájì gan ẹ ò mọ̀ gbọ́ Guardian ló gáìdì ẹ̀ jáde lápò ọ̀dọ̀ mi. ìwé ìròyìn orílẹ̀-èdè Nàìjíríà lè dání kò tí ì sí ọ̀rọ̀ kankan lórí pé àwa náà fẹ́ darapọ̀ mọ́ àwọn àgbáríjọpọ̀ ẹgbẹ́ òṣèlú PDP ló sọ̀rọ̀ náà jáde láàárọ̀ yìí nínú ìwé ìròyìn The Nation newspaper tó jáde. tó lápò ọ̀dọ̀ tèmi kókó kan tún rèé wàyàmì lójú òpó ìròyìn Daily Trust eléyìí tó hàn dé lóòórọ̀ tòní o èyí tó ní í ṣe pẹ̀lú lẹ́gbìmọ̀ asòfin ìpínlẹ̀ Zamfara bí wọ́n ṣe ń dúnkùkù lájà tí wọ́n ń dún mọ̀rú àti yọ gómìnà ìpínlẹ̀ ọ̀hún bí ẹni yọ jìgẹ́ mi lóde kí ló fàbí kọ́ sí ìgbà báwọnú ẹ̀kúnrẹ́ ìròyìn lónírà àbájìgàn ẹ̀ mọ̀ gbọ́ lápò ọ̀dọ̀ tèmi Daily Trust. ṣe rí ẹgbẹ́ òṣèlú ADC àwọn olóṣèlú wọ̀bìà náà ló jẹ́ wípé àgbáríjọpọ̀ tán dá gbogbo ẹ̀ láìpẹ́ láì jìnnà òfútù fẹ́ tẹ̀ náà ní gbogbo ẹ̀ máa já sí Wike ló ṣẹlẹ̀ nínú ìwé ìròyìn The Nation newspaper tó jáde láàárọ̀ yìí. wọ́n sì ní bí ò bá nídìí obìnrin yìí jẹ́ kún mọ́ yóò ní nǹkan tí Nyesom Wike rí tó fi fọkàn kàkí ẹ̀ síta bẹ́ẹ̀. tó lápá ọ̀dọ̀ tèmi kókó kan tún rèé lẹ́yìn tó ní í ṣe pẹ̀lú bí ilé ẹ̀kọ́ gíga fásitì Jos ìyún uni Jos bí wọ́n ṣe kéde ìyanṣẹ́lódì látàrí àìsan owó oṣù wọn ìyún owó oṣù kẹfà nígbà báwọnú ẹ̀kúnrẹ́ mọ́ gbọ́ lọ́lọ́kọ̀ọ̀kan èjèèjì lápá ọ̀dọ̀ mi. èrèdí ní tó fi jẹ́ wípé àwọn ẹgbẹ́ òṣèlú alátakò pàápàá jùlọ àwọn adarí wọn
bí ilẹ̀kẹ̀ tí ọmọdébìnrin fi ń ṣẹ̀ṣọ́ lábẹ́ aṣọ náà ló máa ya pẹ́rẹpẹ̀rẹ láì wọ́n ní pẹ́rẹpẹ̀rẹ ní òyà. òní mọ́ẹ́mọ́ẹ́. já kàròyìn síta. tó lápò ọ̀dọ̀ tèmi lórí ohun tó ní í ṣe pẹ̀lú ìkọlù eléyìí tó wáyé ní ìpínlẹ̀ Plateau ẹni tí í ṣe obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà òun náà ló mọ̀ ti ṣàgbékalẹ̀ bílíọ̀nù kan náírà fún àwọn tí wọ́n fara káásá níbi ìṣẹ̀lẹ̀ làlúrí ọ̀hún ìgbà báwọnú ẹ̀kúnrẹ́ ìròyìn ẹ ò mọ̀ gbọ́ lápò ọ̀dọ̀ tèmi Punch òun náà ló Punch ẹ̀ jáde lápá bí. inú ìwé ìròyìn The Tribune náà ló gbé mi síbí báyìí tó ń sọ wípé bó bá fẹ́ jọ ṣáká. ìwọ ni kò ní kọ́ fún ọmọ ẹmọ ní pàtí kó tún wá béèrè àmàlà wọ́n máa gbé méjèèjì papọ̀. gọ́tì ẹ̀fọ́ ọmọ ẹmọ kó tún mọ̀ sọ pé elédè àtẹlẹyìn lọ fẹ́. ó ṣàdúró síbì kan ṣé ẹ rí o ká máa sọ wípé inú ẹgbẹ́ òṣèlú méjì la fẹ́ máa wà kò bójú òfin mu. Kẹ̀yàmó ó sọ fún Àtíkù Òbí àtàwọn tó kù tó jẹ́ pé wọ́n darapọ̀ mọ́ ẹgbẹ́ mìíràn. bọ́bà àjọsà kakọ ọjọ́sà kásákásù kò dáa. tó yóò bá bọ̀ wọ́n ní bí ti ń ká tòtòtò lókè bí ò bá tí ì dáwọ́ dúró èyí tí ń rí gbìngbìngbìn láyà náà kò ní í gbéjẹ̀ lórí ohun tó ní í ṣe pẹ̀lú ẹ̀sùn kan eléyìí tí wọ́n fi ka alákòóso olúńlẹ́wà Àbújá wípé ó fún àwọn ọmọ rẹ̀ yìí ò ní sáré lẹ̀ lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan o Wike ó tún ti sọ̀rọ̀ síta sígboro ayé báyìí o kí ni Wike sọ ń gba báwọnú ẹ̀kúnrẹ́ ìròyìn ẹ ò mọ̀ gbọ́ lápọ̀dọ̀ tèmi The Nation ló kọ́ èmi kàn kà á sí yín létí ni. yóò dùn mọ́ni nínú inú ìwé ìròyìn The Punch newspaper náà ló jáde tán ní àwọn agbébọn wọ́n gé ọwọ́ adarí ọ̀dọ́ kan ní ìpínlẹ̀ Plateau nígbà tó ń bọ̀ láti ibi ìsìn ìkú náà gé ọwọ́ rẹ̀ lọ. kọ́lé Elédùmarè kó ṣàánú wa ni o kí sọ kó máa fi sọ àti ààbò rẹ̀. tó èyí àti àwọn míì náà lẹ́mọ̀ láǹfààní láti gbọ́ lábala látinú ìwé ìròyìn lóòórọ̀ tòní ẹjẹ́ àdókè lọ́nà náà kálọ̀ lè kó náà mọ̀ táǹtà bá a bá lọ bá a bá padà dé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yóò mọ̀ tẹ̀ sọ́wọ́ wájú à ń lọ pa à ń bọ̀ pa gbogbo ara báyìí la fi ń bọ̀.